èmi gbé kíké níṣẹ́ ẹ̀yà àròyé níṣẹ́ ìbákà èmi ò lọ́nà méjì ọ̀rọ̀ náà níṣẹ́ tí mo yàn láàyò òde àríyá ṣálòdè tèmi òde eré tún ti yá ó yá òdìlé Ayọ̀délé Ọlájídé ọmọ Olóyèdé tí ṣọjọ́ bí lónìí ó ti pa 50 ọdún láyé mo bá ọ dúpẹ́ ó kú oríire àjọ̀dún orí kádùn kórìjẹ́ ó tún pẹ́ láyé kórìjẹ́ ó tẹ̀lé yìí pẹ́ táyà tọmọ láṣẹ Olódùmarè ọba tó dá wá sí Ọlájídé ọmọ wọn lábẹ́ Olúmọ ó yá máa gbọ́ bí wọ́n sì ń kọrin kìrun àwọn bàbá tó bí ọ sáyé ìwọ lọ́mọ Abẹ́òkúta Ọlájídé ìlú rere ìlú ọlọ́lá ibi gbogbo láṣà tógo rẹ̀ Ẹ̀gbá ọmọ Lísàbí Ọlájídé okú ọdún ọmọ Olóyèdé tí ṣọjọ́ bí lónìí pírílòlógójì ó yá gbéra ńlẹ́kọ̀ọ́ dìde mo fẹ́ bá òjò mo fẹ́ bá ọyàn ọba òkè lọ́gọ́ nítorí 50 ọdún tó pé láyé nítorí ọ̀rọ̀ rẹ tọpẹ́ àbọ̀ ọmọ ni Ọlájídé kò sókè kó o dá gọ̀jọ̀gọ̀jọ̀ dámúso fàdání wáyé dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú ọpá 50 ọdún láyé Ọlájídé mo ní tiwọ́ òní báwọn lọ́jà wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ lónìí báwọn lọ́jà wàràwàrà láyé tó wá alẹ́ òní fọdún eléyìí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tètè dé òní kọ́jú pé láéláé lágbára ọba tó wà lókè bàbá ẹ má máa bínú pé mo pè yín lórúkọ ṣebí orúkọ la fi ń pọ̀ba ládéládé orúkọ la fi ń pàwọn ìjòyè àlọ́ orúkọ la fi ń pàwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ ṣebí nítorí ọjọ́ ìbí rẹ ni torí ó pa 50 ọdún láyé ó yá mo ní bó ti pa 50 ọdún láyé ìrọ̀rùn ti wá dé sínú ayé rẹ máa gbọ́ bí mo ṣe ń wí mo ní Ọlọ́run fi rọrùn sínú ayé rẹ Ọlọ́run fi rọrùn sínú ayé rẹ bó ṣe fi rọrùn sí Jerusalem bó ṣe fi rọrùn sí Jerusalem wọ́n ń jẹ wọ́n ń mu kò sí wàhálà wọ́n ń jẹ wọ́n ń mu kò sí wàhálà ìrọ̀rùn ti wá dé sínú ayé rẹ ti wá dé sínú ayé rẹ Ọlájídé o ọmọ Olóyèdé bó ṣe pa 50 ọdún lọ́jọ́ òní ìrọ̀rùn ti wá dé sínú ayé rẹ mo lò ní mo ṣì ò ní mọ̀ bànújẹ́ kó o tó lọ láyé táyà tọmọ láṣẹ Olódùmarè ọba wa mo ní pẹ́pẹ́ lòún ṣe nílẹ̀ àárọ̀ àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ tẹ̀nà ó máa bẹ ní ìran ọbẹ̀ ní ìbẹ̀ṣọ àtẹlẹsẹ̀ àti ìbẹ̀nà wò mo ní ẹni bá ní òun lọ kó o má bọ̀ ń lo òní dé bá lágbára lọ́wọ́ Olódùmarè ọba tó dá wa sáyé ó kú ọdún ó yá ìfẹ́ rẹ pàtàkì ìfẹ́ rẹ tòótọ́ ẹni bí ọkàn rẹ ayọ̀ rẹ mà ló rán mi níṣẹ́ Ọlájídé o àní Adérelé Abọ́sẹ̀dé ní aya rẹ pàtàkì òun ló pè mí sórí aago ó ní báwọn kí ìfẹ́ òun kú ọdún ó ní ó ti pa 50 ọdún lórí òkè èèpẹ̀ ó ní ìfẹ́ mi ò á jọ wà títí ayé ní lágbára lọ́wọ́ Elédùà àlókè ó ní àṣàmọ́dún ṣẹ̀mí lọ́lá Ọlọ́run ọba Ọlájídé o àní Olúwa jọ mí lójú Olúwa tó mi lọ́lá àtolúwa dá mi lójú pàápàá náà gbẹ̀yìn wọ́n ní báwọn kí bàbá àwọn kú ọdún wọ́n ní ẹ ti pa 50 ọdún láyé wọ́n ní pípa 50 ọdún láyé kì í ṣe wàsá rárá wọ́n nínú àwọn àgùntàn ni wọ́n ní dádì kẹ́ ẹ pẹ́ láyé jọjọ wọ́n ní wí fún ọ pé òjòjò níṣòwò kó má lè lọ́jà gbogbo làrọ̀ tá lé wọ́n ní kò ní rẹ̀yìn Ọlọ́run ọ̀bọ ní jẹ́ rámáyé wọ́n ní kò pẹ́ láyé wọ́n ní wí fún ọ pé kò wá sí bó o bá ṣe pẹ́ tó láyé wọ́n lò ní tanáwó sáré ọmọ kankan lágbára lọ́wọ́ Olódùmarè ọba tó dá wa sí wọ́n lọ ṣọdún èyí ó ṣàmọ́dún lágbára ọba
bí ọ̀sáyé. ọmọ ètètè jí òní bùgbé èèyàn tó dé lẹ́yìn rẹ̀ lónìí gbàgede nílé bàbá rẹ̀ ni. ṣé bí wọ́n lọ́mọ onílẹ̀kùn mẹ́rìnlélógún èyí tó yìí wọn ò kàn nílé bàbá rẹ̀. wọn a máa pẹ́ òní wọ́n máa pẹ́ ọ̀la wọn mọ̀ kòkó eléyìí tí kì í jẹ́ kọ́mọ̀ jẹ́ mò ń ṣọ̀lẹ nínú ilé bàbá tó bí ọ̀sáyé. mo ló kú ọdún ẹ̀wọ̀n ìṣọ́ ọdún ní ìwọ̀n lọ́mọ ìṣọ́ òde èyí tó kàn níbodè oyè wọ̀. mo ló kú ọdún ọmọ àkọ́mọ yín ọmọ onílé ọmọ òṣọlẹ̀ ọmọ ẹrúwẹ̀lẹ̀ ọmọ àbà tó balẹ̀ tí ò gbọ́dọ̀ lanu tó bá lanu sísàlẹ̀ àjò àníṣe mo kí ọ kú ọdún. ọmọ arílẹ̀ ibùdó ńlẹ̀ ńlẹ́ ọmọ aríbàbà lọ́sùn sóńtólú ọmọ òrílẹ̀ jẹ̀rù ọmọ àṣebí ọba. ìwọ lọmọ bí ẹni pupa ìyàwó ẹ̀ pupa ṣe bí wọ́n lọmọ ògẹ̀gùndàlẹ̀ bí ẹni kò lóbìnrin nílé ìyẹn nínú ilé bàbá rẹ̀ ni. ṣé bí wọn lọmọ ọjọ́ abájà àjẹun ọjọ́ abájẹun ìjà rèé kò pọ̀ ṣebí nínú ilé bàbá rẹ̀ ni wọ́n ṣe ń pé ọ̀yáyáré 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 mo mọ̀ ń kò mọ̀ sí ká má rojú kòkó. óyá ẹ má dènà dẹ̀gbá o ìgbà eṣinṣin kì í dènà dọ̀wọ̀ ọwọ́ bàbá eṣinṣin. mo ní ẹ má dènà dẹ̀gbá o ìgbà eṣinṣin kì í dènà dọ̀wọ̀ ọwọ́ bàbá eṣinṣin. ọlájídé ó ti ṣọdún èyí náà ó ṣẹ̀mí ìsílọ́lá ọlọ́run wọn bá ọmọ wọn nílùú ẹ̀gbá ọmọ oníṣàbí agbóngbò àkàlà ọmọ àjọgbẹ̀rú ni wọ́n ń kìran bàbá tó bí ọ̀sáyé. ṣé bẹ́yìn lọ́mọ àjọgbẹ̀rú má jògbẹ̀kọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì ní ọ̀ láéláé. mo bá ọ dúpẹ́ òkú ọdún 50 ọdún lórí òkè èèpẹ̀. mo ló ṣàmọ́dún lágbára lọ́wọ́ ọlọ́run wọn bá torí ọdọọdún ní ìṣàfọ̀nrúwé ọdọọdún lẹ́wà ń wà ọdọọdún ló máa wà bí ẹ̀wà ní tiẹ̀ orógbó ló ní kó o gbó obìnrin bí kú obìnrin bàrùn. mo ní obì àbíbí dànù lórí rẹ̀ táyà tọmọ láṣẹ Olódùmarè ọba tó dá wa sáyé. ọlájídé mo ní àṣẹ ìṣàmọ́